Eleyi Tun Gbenutan o bàbá Kola Olootu wọ Gau Awon Onisese o ẹ tí wọ́n gbọ́ allegation ńláńlá àwọn allegation tó lágbára tí kan nínú àwọn oníṣẹ̀ṣe tó tún fi kan bàbá Kola Olootu nínú fọ́nrán yìí lórí ọ̀rọ̀ ìjà ẹ̀sìn tó ń lọ lórí ayélujára tí bàbá yìí dá sí Eleyi Gbenutan irú àwọn nǹkan ìṣẹ̀ṣe wo ni oníṣẹ̀ṣe yìí allege wípé bàbá Kola Olootu ń lò kódà níṣe ló tún challenge bàbá Kola Olootu wípé kí wọ́n jáde kán wá búra wípé lóòótọ́ wọn ò ṣẹbọ rí àbí wọn ò lo nǹkan ìbílẹ̀ rí tó bá ṣe pé lóòótọ́ ó dá wọn lójú. Ẹ wò ó ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí ó gbẹ̀nù tán ó lé kìnkà bẹ́ẹ̀ sì ni nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó nínú fọ́nrán yìí oníṣẹ̀ṣe yìí ó sọ àwọn kò bákùngbé ọ̀rọ̀ tó nílà ránṣẹ́ sí bàbá Kola Olootu bẹ́ẹ̀ ló sì kì wọ́n nílọ̀ wípé kán yé dá sí tí ò kàn wọ́n mọ́ lórí ayélujára ọ̀rọ̀ ìgbẹnután ẹ̀yin èèyàn mo wá kéyìn tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì DIGINAIJA káàbọ̀ ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook link tó wà ní comment section fídíò máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán ìkẹ́sì máa bá mi like and share ẹ máa bá mi pín kó máa lọ káàkiri ó yẹ jẹ́ àjèjọ wo fọ́nrán ìkéde máa bá mi fèrò tìyín nípa pé ṣé rọ́ ni ṣóòótọ́ ni gbogbo allegation tí oníṣẹ̀ṣe tó fi kan bàbá Kola Olootu ṣé bọ́rọ̀ ṣe rí rèé àbí bò ó ẹ máa jò opinion tìyín sí kọ́mẹ̀ntì fọ́nrán òun rí ẹ jẹ́ àjèjọ wò. yà mo máa ń fẹ́ràn kéde kan láyé mi kí n sọ̀rọ̀ kí n dẹ̀ rí èsì ẹ̀ inú mi máa ń dùn. bàbá Kola Olootu ẹni máa tẹ́ ẹni máa regret àbí mi ò lè regret nǹkan kan oyè yìí nìsín mi ò lè regret kankan ṣe rí anything tẹ́ bá tó yòówù tẹ́ bá ṣe because mo mọ̀ yín dáadáa tẹ́ bá rò bí àwọn èèyàn mọ̀ yín àwọn èèyàn mọ̀ yín dáadáa bàbá Kola Olootu àyàfi nǹkan tẹ́ bá ṣe tí kìíní yẹn á fi wọlé sí wa lára tàbí tá fi ṣiṣẹ́ sí ní ọwọ́ wa àyàfi tẹ́ ẹ̀ bá lo nǹkan ilẹ̀ Yorùbá kẹ́ ẹ fi ṣe ohun àmúṣagbára àyàfi tẹ́ ẹ̀ bá lo orúkọ tí ewé ń jẹ́ láti fi ṣe nǹkan agbára òun ni gbogbo nǹkan tẹ́ bá ṣe òun la fi ṣe ṣùgbọ́n yòówù tẹ́ bá ń lo ewé tẹ́ ń lo ohun ifá bàbá kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ ètò mo máa watch program yìí dáadáa ẹni tẹ́ ẹ mọ̀ gidi òun ni mí ṣùgbọ́n ojú mi lè ti kúrò kẹ́ má mọ̀ oyè yìí nìsín sọ̀rọ̀sọ̀rọ̀ ni yín sọ̀rọ̀sọ̀rọ̀ lèmi náà ẹ bá dákúrẹ́ ẹ bá béèrè àwọn sọ̀rọ̀ tó jẹ́ kí n ti yín mi fẹ́ dá orúkọ tí wọ́n ṣe entertainment ẹ bá béèrè mi wọ́n á sọ orúkọ mi fún yín oyè yín báyìí so bàbá mi ò lè regret nǹkan tí mo ṣe ṣe rí a ti rí wípé ó dàbẹ̀ ni pé dídákẹ́ tá à ń dákẹ́ sẹ́yìn àgbàlagbà òun lẹ fi ń ta ìran Yorùbá lẹ fi ń ta sí oko ẹrú lẹ́ẹ̀kejì a ti ń dákẹ́ jù òun ló fà tẹ́ fi ń tà wá sí oko ẹrú bàbá Kola Olootu ẹ máa ń lo ifá ẹ máa ní ifá àbẹ́ ẹ̀ mọ̀ a ti sọ báyìí pé everybody a máa yẹ ṣèbí àwọn tó wà ní Nàìjíríà àwọn lẹ rí mú lọ kóòtù ẹ ní defamation ẹ dẹ̀ ní kinní yẹn sínú ilé nígbà tẹ́ ti mọ̀ ẹ́ pé babaláwo tẹ́ lọ sọ́dọ̀ ẹ̀ tó tẹ̀fá fún yín tó ń ṣiṣẹ́ fún yín kò coverage so tamadẹ̀dẹ̀ kí ni wọ́n á ní evidence dà wọ́n á ní tí ò bá sí pictures tí ò bá sí video no evidence ìkan tí gbogbo yín ti determine lé lórí àwa yìí ọ̀rọ̀ ẹnu ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu lẹ́yìn fi ń ṣe jẹunjẹun àwa náà ọ̀rọ̀ ẹnu wa yìí ẹ fi wá sílẹ̀ mi ò monetize account mi ò gbowó so kàn máa sọ pé bí a torí owó no it's for the purpose of my father's land ilẹ̀ bàbá mi ni màá dẹ̀ máa defend ẹ̀ ní gbogbo ìgbà bàbá Kola Olootu nǹkan tán bá pè yín sí ẹ má máa dá sí mọ́ ó yẹ ká wọ yín lẹ̀ túrú ni honestly speaking ó yẹ ká wọ yín lẹ̀ gan-an ni torí pé kí ni mo ti ń dúró dè yín tipẹ́tipẹ́ kẹ́ lè mọ̀ torí nǹkan tí wọ́n bá pè yín sí
òun lẹ máa ń dá sí gbọ̀rọ̀ mi dẹlẹ́rù. Nǹkan tẹ́ máa ń ṣe nìyẹn. Ẹ lè sọ òótọ́, ẹ ti jẹ dòdò àti sọ òdodo ó ti dìṣòro fún yín bàbá. Ó ti dìṣòro fún yín. Ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ bàbá Kọ́lá Olóòtú, ẹ pé bàbá, ẹ bá wọn sọ̀rọ̀. Ẹ bá wọn sọ̀rọ̀ ní ìkọ̀kọ̀ ní bàbá, ẹ bá wọn sọ̀rọ̀. Torí pé bàbá yín wọn ò sọ òótọ́ mọ́. Bàbá yín wọ́n ti ra iyè wọn. Bàbá yín ẹ̀sìn ti ra ọpọlọ wọn, ti ra iyè wọn. Ẹ wá ń talẹ̀ adúláwọ̀ ilẹ̀ yín, nǹkan táwọn bàbá ńlá yín tán ti ṣe, ẹ wá ń tà fún àwọn àjòjì. Who is Ànábì nílẹ̀ Yorùbá? Mo tún sọ, Ọọ̀ni Ilé Ifẹ̀ ó jù ú lọ, ó ju Ànábì, ó ju Jésù lọ. Mo tún sọ, tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa Ọọ̀ni, olórí burúkú àwọn àfáà kan ní Ògbọ́n, kì í ṣe bàbá Ògúnwùsì tó wà ń bẹ̀ kọ́ là ń pè. Ọọ̀ni ipò tó ti wà tipẹ́tipẹ́ ni, ancient ipò ni. Ó yẹ yín nísìn. Now ẹ wá ń sọ wípé pé kẹ́nìkan jáde gbàngbàngbà kó máa sọ pé òun ya ìwé alápọ̀nlé ti di òbí. Mílíọ̀nù wo ló gbàgbọ́? Mílíọ̀nù wo nìyẹn? Ẹ sí láyé nígbà tí wọ́n ń da fánù. Ẹ sí láyé nígbà tí wọ́n ń lọ ru ẹ̀kú eégún tí wọ́n ń dáná sun. Onímàálù, ṣé ẹ̀yin ò rí nǹkan tó ṣe? Ẹ̀yin ò rí? Ẹ ṣe fídíò lórí ẹ̀ ń gbà yẹn. Ó ṣe wá jẹ́ pé ìsìn táwọn ọmọ irúmọlẹ̀ wá dé tí wọ́n jáde tí wọ́n bẹ̀ sí ń sọ̀rọ̀ lẹ́wà rí fídíò ṣe. Bàbá Kọ́lá Olóòtú, ó ṣe wá ṣe ìgbà yẹn. Bàbá àìtútù sọ o, ibi tẹ́ ń tẹ̀sí àmọ́ kẹ́ ẹ bá lè mọ̀ tẹ́tí lọ ń róra yín lágbára. Gbogbo kìíní kò sí lè kan tẹ̀rẹ̀ bá àmọ́. Ó yẹ yín nísìnyí. Bó jẹ́ ẹbọ la máa lọ máa rú tá a fi gbàgbára yẹn jẹ́, a máa bàjẹ́. Àti sọ gbogbo ẹ̀yin aláàfáà, gbogbo ẹ̀yin pásítọ̀, gbogbo ẹ̀yin náà tẹ́ jẹ́ sọ̀rọ̀ tẹ́ ń lò kan àṣà àti ìṣe ilẹ̀ wa, tẹ́ ń rú ẹbọ, tẹ́ ń bọ ifá, tẹ́ ń bọ orí, tẹ́ ń ṣe gbogbo ẹ̀, ẹ wá jáde síta, ẹ ń bọ èṣù, ẹ ṣù gbogbo ẹ̀, ẹ wá jáde síta, ẹ máa ṣe gbẹ́sẹ̀ sókè kẹrù tèṣù mọ́lẹ̀, ẹ máa sọ̀rọ̀ àlùfàǹṣá sí èṣù, ẹ máa sọ̀rọ̀ àlùfàǹṣá sí àwọn irúmọlẹ̀ wa. Ewé ò ní jẹ́ lára yín mọ́, ó máa sunko ni. Ó máa sunko ni. Ó yẹ yín nísìn, ó máa sunko ni bàbá Kọ́lá Olóòtú. So mi ò lè regret anything kankan. Nǹkan tán bá ti pè yín sí, ẹ̀yẹ ń dá sí mọ́. Ẹ wo bọ́n ti ṣe balẹ̀ wa jẹ́ náà. Ẹ wo àwọn obìnrin wa bọ́n ṣe tó ń ké ní Libya pé kán wá gba àwọn òyìnbó, àwọn àràbá máa tẹ́pọ̀n bọ́ àwọn obìnrin wa nídìí. Lẹ́yìn tó máa tún bá wọn sùn tó wọ́n á tún pa wọ́n mọ́bẹ̀ yẹn. Mo ní fídíò kan lọ́wọ́ níbi bíi kẹwo bí tààràbù ti ń tọ́ṣọ̀ àwọn ọkùnrin wa níbi tẹ́sí báyé wa dé ní Nàìjíríà, níbi tí ẹ̀sìn báyé everybody jẹ́ ní Nàìjíríà. Mo lérò wípé bí Nàìjíríà ṣe wà ẹ̀ tààràbù bá lóun fẹ́ wá dojú kọ Yorùbá níwòyí ọ̀la, àwọn ọmọ àlè bírú adigini wọ́dà Bódìjà yìí, ó pẹ̀lú ẹni tó máa kọ́kọ́ fún wọn ní owó pé òòṣà báyìí nǹkan báyìí ni èèwọ̀ ẹ lọ fún jẹ, òòṣà báyìí nǹkan báyìí ni èèwọ̀ ẹ lọ fún jẹ. Ẹ̀yin gan bàbá Kọ́lá Olóòtú, ẹ jẹ́ ọ̀kan nínú wọn torí agbódegbà ibi ni yín. Yes, àwọn irú báwo ni a ṣe lómi lágbàlá tó gbé á sì máa gbẹ́? Báwo ni a ṣe jọ ọmọ ẹlẹ́ran tá sì máa jẹ egun? Irú ẹ̀yin sọ̀rọ̀ tá a mọ̀ wípé ń lò nǹkan ìṣẹ̀ṣe yìí kọ́ ló yẹ kẹ́ máa gbé ìṣẹ̀ṣe ga ni. Ṣé bí àwọn prógráàmù yín ẹ bẹ́ẹ̀ ṣe gbé fèkì aláàfáà ẹ gbé wá sórí stúdíò, ìyá máa sọ̀rọ̀ òun bá àjọ̀nú sọ̀rọ̀, ṣé àjọ̀nú ṣé wọ́dọ̀ ṣé èdè Yorùbá ni? Àjọ̀nú kọ́ ló ń ba nǹkan jẹ́ ní, àjọ̀nú kọ́ ló ń pààyàn, ló ń ṣe gbogbo ẹ̀. Ṣáà mú gbogbo atrocities àwọn pastors àwọn aláàfáà nílẹ̀ Yorùbá ni. Babaláwo tó gbọ́fà yanranyanra tó ní èdè ọ̀pẹ̀ tó ní lẹ́nu mélòó lẹ ti gbẹ́ pé wọ́n borí èèyàn lọ́wọ́ ẹ̀ rí? Mélòó lẹ ti gbọ́ pé wọ́n náà bá orí èèyàn lọ́wọ́ ẹ̀ rí? Ẹ gbọ́ àràbà àgbáyé kìíní kan, ta ló fún ní àràbà àgbáyé? Ta ló fún? Olúkálukú wọn wá mọ̀ọ́mọ̀ lọ́njọ́ orúkọ Ifá kan lè fi entice customer wọn ni, ṣùgbọ́n wọn ò sí nínú ẹgbẹ́ awo, kò sẹ́ni tó mọ̀ wọn nínú ẹgbẹ́ awo.
mélòó lẹ ti fi ọ̀rọ̀ iṣẹ́ tẹ̀ ẹ́ ṣe lẹ ti fi sọ fún wọn pé òkè o rárá o kì í ṣe àwọn babaláwo kọ́ ló ń ṣiṣẹ́ ẹbí o kì í ṣe kinní kan o ẹ tó wá fẹ́ èyí tó bí mi nínú jù nínú fídíò yìí yẹn ẹ lọ́kùnrin kan wọ́n pa lẹ́kọ̀ọ́ nígbà yẹn èyí túmọ̀ nǹkan tẹ́ sọ mẹ́ẹ̀ ni pé àwọn oníṣẹ̀ṣe ló pa ẹnìyẹn ìtumọ̀ nǹkan tẹ́ sọ nìyẹn tẹ́ ẹ bá mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe ló pa ẹnìyẹn torí pé ẹnìyẹn wà ó ń ṣe wáàsí lórí ẹbọ pé kí wọ́n fẹ́ bọ sílẹ̀ sí pinnu kọ̀kìnìkan ṣé kì í ṣe ẹbọ níbi tẹ́ wà ẹ́ bàbá ṣé ẹ lè ṣépè sí pé ẹ ṣe ẹbọ rí ṣé ẹ lè ṣépè sí pé ẹ bọ fárí ṣé ẹ lè ṣépè sí pé àwọn àkútẹ́ ń tò sọ́wọ́ ni pé kì í ṣe àkóṣe ṣé ẹ lè ṣépè sí pé kì í ṣe iṣẹ́ ló wà lára ẹ̀ bàbá ẹ wá ń balẹ̀ ẹ wá jẹ́ ẹ pọ̀jà tí rẹ̀rẹ̀ àwọn lọ́balọ́ba àti jáde àti dé sí yín lọ́rùn ẹ lè sọ pé ní aṣẹ́ta o ẹ lè ní gbogbo ẹ o ṣùgbọ́n gbogbo nǹkan tẹ bá ṣe ó máa sunkún ni bẹ́ẹ̀ ni ó máa sunkún ni àyàfi tẹ bá lọ yí padà àyàfi tẹ bá lọ change èmi ò lè regret o mi ì regret anything oyè nísìn mi ò regret kankan pàápàá mi ì lè regret oyè yìí nísìn òun mo sọ fún yín yẹn bàbá ẹ lọ yí padà ẹ lọ sórí stúdíò yẹn kẹ́ ẹ tún lọ tọrọ àforíjì kẹ́ ẹ ní ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ máa bínú ìgbà ẹni ewé àti ìgbà bẹ́ẹ̀ sì ní jẹ́ lára yín láláìsẹ̀ bẹ́ẹ̀ o tó bá jẹ́ pé ilẹ̀ lẹ ti ń já tó jẹ́ pé ilẹ̀ náà ti ń já tó ń do tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ fún yín ni ó máa gbòdì lára yín ni o bàbá o mọ Olódùmarè gbọ́ Ọ̀rúnmìlà gbọ́ Ifá gbọ́ ó máa gbòdì mọ́ yín lára ni o bẹ́ẹ̀ ni mo sọ fún yín àárọ̀ yìí mi ti jẹun ata mi ti jẹun epo mi ti jẹ nǹkan kan mo dẹ̀ sọ báyìí ó máa gbòdì lára yín ni o àyàfi tẹ bá lọ túbá àyàfi tẹ bá lọ sórí ayélujára tẹ ti fẹnu tẹ́ńbẹ́lẹ́ ìṣẹ̀ṣe yẹn kẹ́ tún padà sí ibi bẹ̀ pé kàn má bínú ìgbà yẹn ni gbogbo àkóṣe yẹn á tún bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lára yín bẹ́ẹ̀ ni mo ṣe wí ṣe bẹ́ẹ̀ àtìgbà tẹ́ ti sọ̀rọ̀ náà ṣé ẹ rí àwọn customers tó ń pè yín ẹ rí bó ṣe mẹ́hẹ̀ ó dẹ̀ máa mẹ́hẹ̀ sí ni ẹ rí pé mo sọ bẹ́ẹ̀. àbẹ́ẹ̀rí wípé ọ̀rọ̀ yìí lágbára ó le koko ó gbẹ̀nù tán ṣùgbọ́n ojú wo lẹ́yìn fi wo gbogbo allegation tí arákùnrin tí wọ́n lè kalẹ̀ nípa bàbá Kola Olootu ṣọ̀rọ̀ rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ ẹ máa sọ opinion ti yín sí comment ẹ má gbàgbé láti máa follow DIGINAIJA online tv lórí Facebook bẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì kẹ́sì máa bá mi like and share fídíò kó máa lọ káàkiri lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí kẹ́sì má gbàgbé láti hàn notification bell yín sódà by time tá bá tó ti mú update tuntun wá ẹ tètè máa rí gbọ́ ká tó pàdé láyọ̀ àti àlàáfíà ó dàbọ̀.